àwọn bàbá yìí náà wọn ò bá wọn jà pẹ̀lú àdúrà tó ń ṣe ń gbà náà pé kọ́lọ́hún bá wa paná Adébọ̀rẹ́. Ṣé wọn ò kanlẹ̀kùn lé wọn wípé ẹ mọ́ gbẹ̀bọ yín mọ́, wọn ò sì kanlẹ̀kùn wọn wípé ẹ mọ́ dìfá mọ́. Àwọn náà sì dá wọn dá tọ́lọ́hún bá yín bá ṣetán láti kọ́kọ́ pa àwọn rẹ́ káwọn mọ́ ṣẹbọ àwọn mọ́, ó kù sọ́wọ́ rẹ̀. Tí ò bá sì ṣe ó kù sọ́wọ́ rẹ̀. Ibẹ̀ náà láti ró ní fánà tí ó ti sọ pé ọmọ tẹ wá ṣe kí ní ìfún yìí o kìí sọ ọmọ tí ó jókòó tí ọmọ lọ sọ́dọ̀ àwọn tó ṣe wíní. Àbí tó pé ní fánà náà mọ̀ sọ pé ọmọ yìí tẹ́ bá fẹ́ káìsàn rẹ̀ kọ́ bọ̀ wà fi kẹ́yà gbé tẹ̀sùbá ẹ lọ rí báwọn ní wíní. Àbí tó interwove tó wọnú ara wọn. So gbogbo àwọn tó wà nígbà náà Ọlọ́run bá wa paná Adébọ̀rẹ́ ni wọ́n ń wí. Àwọn tẹ́ ẹ̀ sì ń ṣe tán sì ṣẹ̀ṣẹ̀ wọn ò sọ fún yín pé nígbà tẹ èyí náà lámọ́lẹ̀ pé kọ́lọ́run bá yín lé àwọn oníṣẹ̀ṣe kúrò nílẹ̀. Torí pé nígbà náà gan àwọn oníṣẹ̀ṣe náà rí ní ẹlẹ́bọ. So bẹ́ẹ̀ ṣe ń ṣàdúrà yẹn náà sì tún dùn máwọn náà nínú pé Ọlọ́run àwọn náà sì tún wáyé ṣe àmì Ọlọ́run bá wa paná Adébọ̀rẹ́ àwọn náà sọ àmì o kọ́lọ́run bá kọ́ bá gbé súnà Ànábì kan. Àbí nǹkan tó ń wí láti ìgbà náà kọ́ ni ibo lẹ́yìn wá gbé ti rí súnà kẹ́ ẹ lọ gba mọ́sálásí pẹ̀lú agídí kẹwàá lẹ fẹ́ sọ gbogbo àwọn èèyàn díbẹ̀yìn ti ṣe rí. Léyìí tó ìjẹ́ pé tó bá pé súnà náà lẹ́ ń tẹ̀lé tó bá pọ̀rọ̀ ọlọ́ọ̀ba náà lẹ́ ń tẹ́ wọ́n ti sọ fún wa wípé ọlọ́ọ̀ba fúnra ara rẹ̀ kìlọ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí ẹni pé kó o wí àmẹ́ láti pé kí wọ́n gbọ́ kí wọ́n gbà kí ni títẹ̀mí Ọlọ́run ọba ni. Ó tún kìlọ̀ fún Ànábì lam yakuna allazina kafaru min ahlil kitaba. Ọlọ́run kí Ànábì nílọ̀ láyéláyé má pè wọn lẹ́lẹ́bọ má pè wọn ní kíní kan o. Tí kìí bá ṣe pé o ti kanlẹ̀kùn lé wọn tó jókòó tí wọ́n pẹ̀lú wọn jọ sọ̀rọ̀ tọ́jọ́ mọ́ ti tọ́lọ́run. Tó wá ní mi ò gbà. Tàbí tó gbà. Tó wá dé tí wọ́n tún ṣe nǹkan míì kẹlẹ̀kùn kọ́ mọ́ ṣe mọ́. Ọ̀rẹ́ mi kan bẹ ó sì ń bẹ láyé dìsìn à ń pè ní Muhammad Naziru Haúsá ni èmi pẹ̀lú rẹ̀ jọ rìn gidi gan lójú ọ̀nà tẹ̀sùbà àjọ ọmọ travel gidi gan a máa lọ rí ṣe ziara níbi wàláì ó alhamdulilayi èmi rẹ̀ ti jọ filé ilé tẹ́tí ilé tí mò ń gbé èmi rẹ̀ ọ̀rọ̀ ìmámù ṣe ìmámù it is not the first time adíṣerú ẹjọ́ sì rí náà ní búkúrú àwọn tó máa ń wò mí bá wọn lè testify rẹ̀ ìmámù tó ń ti lọ o àwọn tó lórí okùnbi tátẹ̀ ń gbà náà nínú àwọn tájọ fa wàhálà yẹn nígbà náà àwọn tó sì wà láyé ń bẹ nínú wa àwọn tó ṣe wà láyé lọ́pọ̀ nínú wa tájọ fa wàhálà yẹn nígbà náà nígbà tó fẹ́ fi ìmámù jẹ èmi pẹ̀lú ìmámù jẹ jókòó báyìí ní tán rẹ̀ ń kan ìtàn mi báyìí nígbà wọn morúkọ rẹ̀ wá pé ní tó fẹ́ jẹ ìmámù ní búkúrú nù wípé ní tó fẹ́ fi jẹ ìmámù nù mo dìde mo ní sàlámù àlékùm wọn ni náà bàbá tẹ́lẹ̀ fẹ́ fi jẹ ìmámù yàwó pé kẹ́ mọ́ fi jẹ ìmámù àwọn bẹ́ẹ̀ bá fi jẹ ìmámù àwa tá a jọ́dọ̀ àní tẹ̀lé wọn kírun torí pé fásìkì ni bàbá yìí àwọn ìyàwó ní bá sùn tẹ́ ẹ bá wá lẹ́gbà gbogbo èmi ń sọ lójú gbogbo àwọn èèyàn gbà náà pé nínú yín ta ló bá mi ní kọ̀rọ̀ ibì kan tó ti ń fún ọmọ rẹ̀ márùn ògiri àbí tẹ́ pàdé ọmọ wọn lọ́mọ obìnrin kan tí ń tibì kan bọ̀ tó pé nínú ilé mi lòun ti ń bọ̀ àbí tí mo dún wájú ilé wọn ní èṣe nǹkan kan o ẹlẹ́ṣẹ̀ lèmi náà o pọ́nbélé dáadáa ọlọ́ọ̀bà kọ́ fọ̀ mi mọ́ so mi ò kí ń ṣe Yúnúsà tọgbọ́n tọmọ̀ ju gbogbo èèyàn lọ gbogbo tí n bá ń sọ náà ló wọn ò lẹ́sẹ̀ wàláì tí ẹ mú ọ torí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe ló ní páànù ọmọ ọlọ́mọ tẹ́ lọ rèé tí ọmọ ẹ̀yìn rẹ lọ rèé fún lóyún tó yẹ pé yóò bímọ kò bímọ tó di problem tọmọ yẹn yà wèrè wọ́n ń bẹ nígboro Ògbómọ̀ṣọ́ a ó tún gbẹ̀yìn náà jáde n tẹ́ ń bá ń fi wá ṣe lÓgbómọ̀ṣọ́ I'm coming to that place nínú àwọn ọmọ tí wọ́n ń tẹ̀lé kiri ni ọ̀rọ̀ tí mo sọ fún yín kò tí jù jẹta lọ tí wọ́n gbé ọ̀rọ̀ yẹn wá bá mi àwọn ọlọ́rọ̀ wá gbé bá mi tí wọ́n sì ṣetán láti fèsì gbogbo ayé alẹ́ ti pẹ́ pọ̀jù yóò mọ tú àṣírí yín náà bá ti sá lọ kẹ́ resign
back to ọ̀rọ̀ ìmáàmù yẹn ẹni fi jẹ́ o wọ́n ní kí n gbẹnu mi sọ kí n jókòó kí n tó jókòó láàrin àwọn àgbàlagbà ńgbà náà kí n tó jókòó ẹ jẹ́ kí n rán ilé tí kí ní kan gbogbo ẹ̀ tẹ́ jókòó ìyàwó rẹ̀ tó jẹ́ last wife rẹ̀ ọmọ ọ̀dọ̀ àlè rẹ̀ ni tí ń bá àlè rẹ̀ fabọ́ bá fọṣọ bá ṣe gbogbo ẹ̀ wọ́n máa ń rán sí ni látàrí pé wọ́n máa ń rán sí ló fún ọmọ ọ̀dọ̀ àlè rẹ̀ lóyún ìníyàwó kẹta tó gbé sílé gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ́ jókòó sí ni ẹ bẹ̀rù Ọlọ́run gbogbo yín pátápátá lẹ́sìn lọ́ọ̀rẹ́ jókòó tẹ́ lọ́ọ̀rẹ́ bá sọmọ lórúkọ lójú gbogbo yín náà ni mo fi ń sọ wàláhì tàláhì summa billahi allazi la ilaha illa huwa kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà ariwo bá sọ lẹ́sẹ̀kẹsẹ̀ tí máa wo ẹ̀yìn mi báyìí nínú hall àṣọ́rọ̀ tí ń dùn ọ̀pọ̀lọpọ̀ nínú gẹ́gẹ́ bí tògbómọ̀ṣọ́ ti ṣe rí èmi nìkan ni mo bẹ̀rẹ̀ níjọ́ náà lọ́hùn ẹ wo bí gbogbo àgbáyé ṣe gbà ní ìsìn àṣọ́rọ̀ ń bẹ nínú àwọn èèyàn ní kálukú bá dìde bá ní bẹ́ẹ̀ ni Allahu Akbar Allahu Akbar láwọn èèyàn bá tẹ̀lé mi lọ́ bá bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀rọ̀ nítòótọ́ ni nítòótọ́ ni ní tó wà glaring níbi tí Yunusa báyìí náà ni tòun náà sì wà glaring nígbà tí ó ṣe ló bá lọ ló bá bọ̀ nígbà tí ó dìde tí ó padà sọ ọ̀rọ̀ ló bá ń sọ fún wọn wípé òun rí wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí wọ́n fẹ́ fi ṣe ọ̀tẹ̀lé òun lórí ni torí náà nídìí èyí ẹ̀yin ìjókòó àti gbogbo ilé alága àti gbogbo ilé mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe fálákì àti nọ́ọ̀sì lórí pé kọ́lọ́hún gbóhùn jẹ́rìí Zubairu Muhammad Taofik àtàwọn èrò lẹ́yìn rẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ní ìsọmẹ́kẹ́ ní ẹsẹ̀ bẹ̀rẹ̀ ní wàláì tàláì tẹ́ ẹ̀ bá sọ́ra màá sọ bí tí ìmáàmù yẹn parí síbi tẹ́ parí sí nìyẹn. náà bá sọ níjọ́ náà lọ́hùn lọ́ bá ní kọ́ mọ̀ kí fálákì àti nọ́ọ̀sì bó ṣe ń jókòó báyìí ni mo nawọ́ sókè wọ́n ní kí ló dé mo ní sàlámù àlékún jókòó mi ò ní jókòó ẹ jẹ́ kí n nawọ́ mi sókè mo bá nawọ́ sókè báyìí lọ́ba ní ọ̀dá náà kí n sọ tẹnu mi mo lẹ́yìn ilé àti gbogbo ẹ̀yin tẹ́ wà nínú mọ́sálásí nínú hall bàbá wa ní ká báwọn ṣe fọ́lẹ́kì àti nọ́ọ̀sì ó ti kọ́ wa lọ́rùn ní gbogbo wọn gbọ́dọ̀ mọ́ ṣe kó lè mi gan bẹnu alákọ̀ọ́kọ́ tí ó ṣe ṣùgbọ́n tá a bá parí fọ́lẹ́kì àti nọ́ọ̀sì wa ẹ bá wa náà ké ìzájá kọ̀ọ̀kan kọ́lọ̀ ọba kó ràn wá lọ́wọ́ lórí níta gbé dání wàláhì alazim summa billah bàbá wa Abdulaziz Yusuf ti Jama'atul Nasrul Islam tó jẹ́ secretary Jama'atul Nasrul láti bẹ̀rẹ̀ Jama'atul Nasrul Islam tó ti bẹ̀rẹ̀ àwọn ni wọ́n ń bẹ láyé wọn ò tí ì kú wọ́n ń bẹ ní Jos àwọn witness àkọ́kọ́ nù àwọn tẹ́ẹ̀mọ́ Yusuf ilé ayé lára tó pọ̀ Yunusa wọlé ẹ pé ẹbí léèrè ọ̀rọ̀ tí mò ń sọ yìí ìlú gbóná jẹjẹjẹ ńgbà náà láàrin àwọn Nurudeen sáà àti gbogbo ẹ̀yẹ̀ tó ń wò mí wọ́n padà fi agídí wọ́n fi ìmáàmù yẹn jẹ ọjọ́ kan ń bẹ tí àwọn bàbá wa Abdulaziz Yusuf tí mo wí wọ́n pe mítìnì ní Nurudeen nígboro Jos the third floor ní hall tá a lò chọ́ọ̀chì ní mọ́sálásí ní Jos ọjọ́ náà ní Nàìjíríà pẹ̀lú Morocco jọ ń play Nation Cup ní 88 àwa díẹ̀ lánàá rèé wò táwọn kan bá ti gòkè táwọn bá ti wo díẹ̀ àti táwọn kan bá ti gòkè àwọn tó sàkalẹ̀ lọ rèé wo bọ́ọ̀lù yẹn wọ́n wá sọ fún ẹ pé wọ́n ti ń gbà lọ lágbájá fẹ́ score yọ padà wá sókè àwa náà tó àwọn tó wà lókè náà àwọn náà tó excuse ara wa àwa náà tó sáré lọ á lọ wo díẹ̀ báyìí ṣe ń jọ ń wò torí meeting yẹn ó gbóná jẹjẹjẹ lálẹ́ ẹjọ́ náà which I can remember very well. I am part me just like this one náà ni just like this one I'm the spokesman. Chairman ẹgbẹ́ wa Jama'atul Nasrul Islam ọmọlé kọ́lábà ló gbọ́mọ̀ sọ́nbí ni Abdulgani Jimoh bàbá rẹ̀ lọ jẹ́ ọba búkúrú kó tó di pé n ti ń jẹ lọ́wọ́lọ́wọ́ ní ìsìn Alhaji Minkail kó tó di pọ́ wá jẹ ẹ jẹ́ ká lọ rè béèrè lọ́wọ́ wọn lórí irọ́ tí wọ́n bá pa wọ́n ń bẹ láyé wẹ̀ tí kú
look for their phone number and call them. Kẹ́ wá interview wọn, kẹ́ gbé wọn jáde gẹ́gẹ́ bí àwọn brother wa Ọ̀kanlọ́mọ Saidi tán máa pe àwọn èèyàn láti pé tọ̀ la fẹ́ wádìí nǹkan nípa alágbájá, ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ pè kẹ́ make sure pé ẹ pè wọ́n dáadáa. Èyí tí ẹ wá fẹ́ pípè mọ́ ayé ti lu jára wọn, ẹ ṣe fídíò wọn pé ẹ béèrè pé Zubairu Muhammed tó fi ń pa irọ́ kan, ẹ plane tí mò ń sọ yìí fún wọn kẹ́ fi mú fact jáde tí wọ́n pé irọ́ ni mo pa lórí nǹkan tí mò ń sọ yìí. At the end of the day, chairman mi ó bá ṣe bá wọn pé my hands are tied. I don't know what to say. I don't know what to do. Ibi tá gbẹ́sẹ̀ lé náà la gbẹ́sẹ̀ lé, a ò ní ká ẹsẹ̀ kúrò. This story is 1988. Níbo ni Yunus wà ńgbà náà? Are you getting me now? 88 ni mo sọ fún yín. So my agitation has been there for long. Not now, lórí òdodo. So at the end of the day, bí mítìnì tí eléyìí náà ṣe lọ rèé dàrú ní Supreme Council for Islamic Affairs tán ní kán mọ́ lọlé bàbá wọn, bẹ́ẹ̀ náà ni tiwa náà ṣe dàrú náà lọ́jọ́ náà lọ pé ẹ fi sùúrù tó náà ní ẹ mọ́ padà lọ sí búkúrú kẹ lọ rí yanjú rẹ̀ sọ́lá yẹn ara yín. Àwọn olówó gẹ́gẹ́ bíi tìsín náà ni Ọlọ́run bò wá láṣìírí, àṣìdá láàrin gbajúmọ̀, àwọn náà ṣe gbajúmọ̀ díẹ̀díẹ̀, a ò bàjẹ́, à ń rówó àjọ dá, tinú pàdé, à ń ráṣọ ẹgbẹ́ wọ̀, lọ́ba kan, à ń ròde lọ, a ò jẹ wọn lówó, a ò jẹ gbèsè. Ọlọ́run bò wá láṣìírí. Kí ló fẹ́ ṣẹlẹ̀ sà? Wọ́n fi agídí, wọ́n fi Alhaji Usamat, Abdulaziz Usamat, wọ́n fi jẹ imam. Ẹ̀lágídí. Mo wá sọ àsọ́lẹ̀ ìgbà náà, mo ní tí mo bá kú láàrin ìgbà tí Alhaji Abdulaziz bá fi ń ṣe imam, ẹ gbọ́dọ̀ gbà kú kírun sí mi lára o. Àti pé Ọlọ́run tí ẹ̀ ní jẹ́ kí n kú, Alhaji Abdulaziz kò fi kírun sí mi lára pẹ̀lú ògo Ọlọ́run. Níjọ́ tí Alhaji Abdulaziz ọba sì kú, èmi náà ò ní sí mbẹ̀ dépò pé màá fi mọ́ ṣe fẹ́ sin. Wallahi alazim summa billahi allazi la ilaha illa huwa, Ọlọ́run gbàdúrà ni. Lọ́dún náà lọ́ba lọ rí rajà olè. Ṣé gbogbo àwọn kan tí ń fi ṣe náà nìyẹn, kọ́ lajọ ọlọ́jà kó ṣe kíní, gbogbo àwọn kíní tí ń ṣe tẹ́ ọ̀dá ta wí tí wọ́n kọ̀ tí wọ́n gbà. Lọ́ba lọ rí rajà olè. Ó lọ rí ra àwọn wáyà àwọn Julius Berger ni wọ́n bá mú ní Súlẹ̀ Ìjà. Ní bá ń tàti Jos wàá jẹjọ́ ní Súlẹ̀ Ìjà. Lọ́dún náà lọ́ba fẹ́ lọ sí the last hajj tó lọ. The last hajj tó fẹ́ lọ yẹn, kí ló fẹ́ ṣẹlẹ̀? Alhaji Abdulaziz Yusuf wọ́n ń bẹ láyé, wọn ò tí ì kú ní Jos. Ẹ lọ bí wọ́n léèrè, àwọn ní ṣọ́ọ̀tì fún tí wọ́n dúró fún wípé kò ní sá lọ, kí wọ́n dákun, kí wọ́n fi ọjọ́ kéèsì náà bá fi sílẹ̀, kán fi ọjọ́ kéèsì sílẹ̀, kán jẹ́ kó gùn, torí pé kó lè bá àríṣẹ́ hajj tó fẹ́ lọ nígbà náà kó lè bá lọ. Wọn ò tí ì kú. Ẹ lọ béèrè. Yusuf Shitu tó náà lọ rẹ̀ àtàṣà ara ẹ̀ mọ́lẹ̀ ayélujára tó pé bàbá rẹ̀ wá kéwú ni, ẹbí léèrè nígboro Ògbómọ̀ṣọ́ ṣérọ́ ni àbóòtọ́ ni wọ́n bá fi aláwọ̀ rẹ̀ rí pé kó wà lórí bail, kó fi lọ rí ṣiṣẹ́ hajj, kó fi dé. Ọba Yorùbá Búkúrú ní ìsìn bẹ láyé, mọ́tò rẹ̀ ni wọ́n gbé lọ, òun ní wá. Nínú àwọn ẹni tẹ́jọ lọ ní Alhaji Abdulganiyu oní battery charger, ọmọ ilé alápò ní ìbẹ lókè òkè elérin bí ilé wọn wà ń bẹ yẹn. Wọ́n èkú, ẹ lọ bí wọ́n léèrè, àwọn náà wà nínú mọ́tò yẹn. Lọ́ba lọ sí Súlẹ̀ Ìjà, náà bá lọ rí jẹ́jọ́. Nígbà tí wọ́n ń bọ̀ wá láti Súlẹ̀ Ìjà tó fix ọjọ́ mi tí wọ́n fi wá padà lọ sí court, ni wọ́n bá búrọ́ pẹ̀lú pàṣátì wọn náà bá rọ́ sábẹ́ tírélà tó kó irin tí wọ́n fẹ́ lọ rè fi ṣẹlẹ̀ banding wire kan àbíbò náà ṣe pé banding ní rọ́ọ̀dì yẹn náà bá kó sábẹ́ rẹ̀. Ẹni tó wa mọ́tò ọjọ́ náà ń bẹ láyé. Ọba Yorùbá Búkúrú ni Alhaji Minkail Lawal ń bẹ láyé. Ẹ̀yin kéékèèké yẹn lọ sọ ara yín, àti forí ìrù ti pẹ́. Wallahi
àmọ́ wọ́n ta nǹkan kan nígbà náà tí wọ́n ń pè ní ọfà. Mo lo jàlábí ẹyọ kan báyìí nígbà náà, ẹyọ kan báyìí àti ṣòkòtò péńpé báyìí mo lò fọ́dún 3 tí wọ́n bá gbogbo nǹkan jẹ́ mọ́ra wọn lára. Bí ìyàwó kékeré mi ṣe lọ tán ṣe dá ilé yìí náà rú, bẹ́ẹ̀ ni ìyàwó mi àkọ́kọ́ náà ṣe fi dá àárín wa rú gbà náà. Káfi túká. Mo wá dẹni tí wọ́n bá rí ń gbà náà tó yẹ pé wọ́n mọ̀ kírun sí lára, Allahu Akbar. Àṣebáyé ṣe rí ni bí ẹ ṣe mọ ga tó, àṣebẹ̀ ní ṣe mọ sí fi ṣubú. Allahu Akbar, Allahu Akbar, wallahi lazim. So Ọlọ́run wá jẹ́ ká gbogbo nǹkan ṣe ń gbà náà, Ọlọ́run wá jẹ́ ká gbàgbé rẹ̀ nínú àwọn tá à ń sàǹtìrà fàílì ó ń bẹ ní agbárí, ó ń bẹ lára, kìí ṣe pé di tírà kiri. Ọlọ́run fi fà wá yọ. Gbogbo ẹ̀yin onísọkúsọ títí ní ọ̀bá bàjẹ́ kẹ́pọ̀ máa lè ní mí. Torí ẹ̀mọ̀ túnmọ̀ ọ̀rọ̀, gbogbo ẹ̀yin onísọkúsọ bàbá olórí burúkú yìí wàláhì 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 tí yán bàjẹ́. Torí pé ẹ ò wádìí, ẹ ò mọ bí mo ti ń gbé bọ̀. I'm going to be 66, mo ti kọjá 65. Ẹ wá rò pé màá fi ọjọ́ ayé mi máa fi tàfàlà fún ta ni lórí kíni. Mi ò kéwú, mo jókòó táwọn tó kéwú. Ìbẹ́nu nǹkan tá lẹ́bí ń fẹ́. Tó o bá kéwú, jókòó táwọn tó kéwú. Ó sì máa ṣe ìbéèrè. Mọ́ jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ o, tó ní jẹ́ kankan nínú gbogbo ẹ̀. Mo dájú bàbá ńlá bàbá ọ̀pọ̀lọpọ̀ ní ìtẹ́ pẹ̀lú ayé láàfà lọ. Torí mo gbọ́, mo gbà, mo sì tẹ̀lé. Mo sì ń lò pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run tọ́lọ́run bá fi sí mi lára. You will never be a good believer until you love for others what you love for yourself. Ìyìn tí Ànábì wínú wọn ò lè jẹ́ múmi ní òdodo àfi tó bá fẹ́ fúnra, àfi tó bá fẹ́ fún ọmọ làkejì ní tó fẹ́ fúnra rẹ̀. Sọ fún yín pé mùsùlùmí ni. Sáré bí sọ fún yín pé mùsùlùmí ni. Ọmọ làkejì l'Ànábì wí fún yín. Ànábì ní kò sí nínú wa. Ànábì ní kò sí nínú wa. Ànábì ní kò sí nínú wa. Ẹni tí yóò wọlé sùn tíkùn rẹ̀ yóò bá mú. Tí àwọn alábàágbé rẹ̀ ó sùn lébi. Sọ pé mùsùlùmí ni. Ó ṣe clarify rẹ̀. Al-Qur'ani must stipulate, Al-Qur'ani clear everything. Wallahi, ulul albab. Gẹ́gẹ́ bí Qur'ani ṣe pé onílàákàyè lòun bá wí, lọ́lọ́run bá ń bá wí. Tí Ọlọ́run bá fẹ́ kó gbogbo àwọn èèyàn yóò sọ pé ayọ́ ànáàsù gbogbo yín ní bá wí hun. Àti mùsùlùmí àti Christian. Ẹ̀yin mùsùlùmí máa sọ pé náà, ẹ̀yin ẹ̀pẹ́ ẹ̀yin nìkan ẹ̀pẹ́ ń bá wí ni. Ẹ̀yin tẹ́ gbọ́yún náà sọ fẹ́ni tí ò gbọ́ ni. Ayọ́ ànáàsù gbogbo èèyàn ní bá wí. Yá ayọ́ mùsùlùmí náà yóò stipulate ẹ̀ pé kìí ṣe yín ẹ̀yin èèyàn ń bẹ́ ń tó tọ́bọ̀ ẹ̀yin mùsùlùmí ni mo ń bá fẹ́ léyìí bá wí o. Tẹ́ pé ra yín mùsùlùmí. Yá ayọ́ mùmí nínà yóò tẹ̀yẹ̀ tó sọ pé àwọn ẹ̀kẹ́ tó pé a ti gbówó ní nínú Islam a dánwò wò ìgbàgbọ́ wọn omi wọ́n sì wà pẹ̀lú Ọlọ́run ọba àwọn ni mò ń bá wí o. Ẹ jẹ́ kí n bust the brain yẹn àfà lónìí nínú àìmọ̀ kankan mi. Ṣé rí pé gbogbo mùsùlùmí lọ́lọ́run bá sọ pé kó máa gbààwẹ̀ ni. Ẹ rò pé gbogbo mùsùlùmí lọ́lọ́run ní kó máa gbààwẹ̀ ni. Àwọn onígbàgbọ́ òdodo lọ́wọ́n bá ń lọ́wọ́ létí pé kán gbààwẹ̀. Lópin ìgbà tó bá ti ń gbààwẹ̀ ó ti yọra rẹ kúrò nínú ordinary Muslim tó pé you are Muslim by name, you are Muslim by birth, you are a Muslim by practice, by doing the do's, by avoiding the don'ts. Èyí tó lọ bá ń bá wínú pé kẹ́ lọ rí gbààwẹ̀. Torí pé by the time tẹ́ bá lọ sí kọ̀rọ̀ ẹ ti mọ̀ pé ìpẹ̀lú Ọlọ́run balẹ̀ wà. Tẹ́ ń bá ń ṣe àlọ́ alága ẹ mọ̀ prevent kọ́mọ́ kọjá ń bì tó bá kọjá ẹni tó jókòó tí ń sọ fẹ́ mọ̀ ni. Ìgbàgbọ́ kí ni ó ṣe ẹ̀rọ pé ìgbàgbọ́ Ọlọ́run fi sọ pé àwẹ̀ yín lẹ́ ní àmọ́ ládàá rẹ̀ ní. Mo mẹ́ni tí ń ṣe tí màá fún.
wọ́n ní wọ́n sọ pé àwọn káàlì súnà kan wọ́n sọ pé tẹ bá sàṣàlátù tẹ bá ṣe kíní kan ẹ̀ ṣe dá sàṣàlátù fàájì kíní kan bàjẹ́ ìfẹ́ lọ síbẹ̀ torí mi ṣàfà àwọn tó fọ wẹ́lẹ́wẹ́lẹ́ fún yín bẹ but ẹ má jẹ́ kó yà yín lẹ́nu wọn ò sínú àwọn tó lọ́wọ́ bá pè pé kó wá sàṣàlátù fún ànábì. inna Allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhalladhina amanu ya ayyuhalladhina amanu ya ayyuhalladhina amanu sallu alayhi wa sallimu taslima. ẹ̀yin tẹ́ nígbàgbọ́ lára ànábì ni o ẹ̀yin tẹ́ sì nígbàgbọ́ pé èmi Ọlọ́run bá kìí ṣe pé màá ṣe kìí ṣe pé mo ti ṣe bẹ́ẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́ mo sì ń ṣe lọ́wọ́ ni fún ànábì. ẹ̀yin tẹ́ bá wá ní ìgbàgbọ́ sí mi tẹ́ sì nígbàgbọ́ sí ànábì mi tí mo rán sí yín ẹ máa bọ̀ kájọ sàṣàlátù fún ànábì ni. ó stipulate ẹ̀ kò sọ pé yá ayọ̀ náà sùfà ìwé lẹ́wọ̀n larí mọ́lẹ̀ kálẹ̀ káàkiri sí 10 minutes interpret ẹ̀sìn kálẹ̀ káàkiri fún wa. I stated one thing in one of my videos tí mo ṣe sẹ́yìn mo ní ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ and irú nǹkan tí ọ̀rọ̀ Yunus tó dálẹ̀ nílùú wallahi if you ask me one question ó lè gbà mí ní 1 month story the only thing I will need is water láti mọ mo yín báyìí tó yẹ pé ẹ̀yin lẹ́mọ̀ ní break tí bátìrì kámẹ́rà yẹn tó bá kú ẹ lọ ṣẹ̀kẹ̀ lọ rè fix ẹ̀ lẹ́wàá fi mi sí láwàá continue lórí ọ̀rọ̀ Yunus. I told them in one of my write-ups tí mo ṣe ní bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ is there èyí tí mo kọ ní November 4th 2021 mo ní ẹ jẹ́ ká lọ rí wà very careful o tí a ò bá ṣe kí ni ìbò ṣe ká sì ṣe the whole world attention is on us wọ́n padà mọ́ bá ṣe jẹ́ o. We should be is written one. Mo ní ní PDF complete àti mo ṣe ń jẹ ìmọ̀ mo wà complete. It's just for you to say me hello and I'll send it to you. Kó wo write ups mi ni tí mo ti fi wọ́n àwọn committee tani kàn mọ́ wádìí nǹkan tó ṣẹlẹ̀. Tàti lórí ọ̀rọ̀ ìmáàmù wa àgbà Sheikh Habib Ahmed Tijani Ayilara gbogbo tó ẹgbẹ́ ìlọrin mọ́ wádìí pátápátá ní kábíyèsí ti lórí ṣe investigation lé lórí from here to the north. ẹ̀yin tí north tó bá jẹ́ pọ́mọ yín ní tòótọ́ àwọn òdìbò èsì fẹ́ ṣe that is why nígbà wọn fi pe meeting tó pè ní Ìlọrin wọn mọ̀ pé àwọn ará north ọ̀wà sẹ́yìn pé àwọn tó ń pé àwọn làwọn dilé mú àwọn tó fún wọn nílé kọ́mọ lólé tó ń pé àwọn aládìlé mọ́ ìgbà wọn débẹ̀ gbogbo wọn nẹ́ka sẹ́yìn kò sẹ́wọ̀n ṣe jáde kan pọ́mọ ilé Ayélára làwọn. nígbà táwọn ọmọ inú ilé original gangan tí wọ́n jáde sí wọn ìwádìí débẹ̀ ẹsẹ̀ bí ọmọ aláìníran ní ilé Ayélára ni. tẹ́ bá dé gbòòrò Ògbómọ̀ṣọ́ ló gbòòrò Ògbómọ̀ṣọ́ tẹ́ bá débi táwọn gbajúmọ̀ gbé ti kọ́ ilé sí ńgbà tẹ́ bá ka ilé 6 7 ẹ bá ilé ìdílé Ayélára níbẹ̀ ní central bí tẹ́ ń pè ní central l'Ógbómọ̀ṣọ́ ẹ mọ̀ pé ilé Ayélára báyìí lọ́kọ ilé Ayélára báyìí lọ́kọ. ẹ jẹ́ kí Yunus sọ́lé àbúrò bàbá rẹ̀ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan tọ́kọ́ s'Ógbómọ̀ṣọ́ nínú ìran bàbá ẹ̀ tó bá níbẹ̀ l'Ógbómọ̀ṣọ́. ní àwọn tó jẹ́ pé gbajúmọ̀ ni wọ́n tó jẹ́ pé wọ́n kọ́lé káàkiri táwọn ọmọ wọn ti dára pé ti dèèyàn ní ńláńlá lẹ́yìn odi tí wọ́n wà níbẹ̀. So the truth of the matter òun ni pé àwọn tó fẹ́ da ìlú rú ló ń fi ẹ̀sìn bojú láti mọ̀ purọ́ fáyé kí wọ́n jáde káwọn mọ̀ ìpìtàn ara wọn nǹkan tó bá mọ̀ nípa ẹ̀sìn. Moderator wàláì àti gbogbo àyè tẹ́ ń wò mí àwọn tó ń sponsor Yunusa tó dúró ti ọ̀rọ̀ yìí tó yẹ pé àwọn ni lead road àwọn náà ń gbá midfield àwọn náà ń gbá wings méjèèjì ṣé kẹ́tọ́ yín àtàwọn tó ń defend àti goalkeeper wọn nínú tíìmù wọn gbogbo wọn pátápátá ìyàwó gbogbo wọn kìrìsìtẹ́nì ni wọn. wọn ò ṣẹ̀sìn Islam. Yes, majority wọn ni mò ń lọ ibi tí mò ń lọ gangan nìyẹn. Gbogbo àwọn tó jẹ́ majority tó ń dábàá ti rí majority kí ló kù mọ́ ó ti di gbogbo nìyẹn. That's what it takes torí mo fẹ́ kí n pẹ́ lọ rí wash brain yín dáadáa torí kọ̀gbé lágbèsè ọ̀tọ̀ níbi tẹ́sítọ̀ padà gbé sí misinterpretation ti wà pẹ̀lú wa.
85% àwọn tó ń gbé kálẹ̀ káàkiri tó ń sọ pé a ò ní gbà a ò ní gbà a ò ní gbà Christians làwọn ìyàwó wọn, àwọn ọmọ wọn gbọ́n bá wọn ṣe Islam, àwọn gẹ́gẹ́ òkìrùn wọn kọ́lé sínú wọn kọ́ mọ́sálásí tọ́dọ̀ wọn wọn ò lè kírun bẹ́ẹ̀. Sunnada àwọn tó wá ní wọ́n defend the sunna ní síkọ̀ ẹ̀ka ní sunna látara wọn. Mi rò pé Yorùbá tí mò ń sọ yé gbogbo ayé kẹ́ mọ̀ o. They say they are defending Islam. Their own immediate family, immediate biological family, their own immediate family are not doing the religion with them. Then who is fooling who? I call them religion hijackers that call themselves religion reformers. What are you reforming from word of God? Ọlọ́run ṣe nǹkan kan lẹ́yìn reform. Ọlọ́run sọ pé tí mo fẹ́ ṣe Ọlọ́run ni ọba kọ ìwọ reform kíni. Did you know how God formed you? From ordinary common water called sperm, turn blood, turn flesh, additional bone, the air, the breath, the life. You start moving, make you a human. Ọjà ni wá sáyé. Ó dáyé tẹ̀ wọ́n sọ pé fẹ́ reform. Ọlọ́run tó get you from nowhere, from nothing. You are from nothing, absolutely nothing. Tó pé sperm yẹn gan wọ́n gun olè fi run mú. You now come out to come and say Ọlọ́run tó ṣe yẹn ìwọ fẹ́ reform ẹ̀sìn rẹ̀. No. You are knocking wọ́n kanlẹ̀kùn fún bínú Ọlọ́run ọba. Ìmáàmù tí mò ń wí fún yín wọ́n ti Àbújá bọ̀ Sùlẹ̀ ìjábọ̀ láti court. Wọ́n la accident ó parẹ́ rẹ̀ síbi accident. Òun ní gbogbo orí rẹ̀ fọ́ pátápátá tẹ̀jẹ̀tẹ̀jẹ̀ tí wọ́n fi gbé wọnú lẹ́lẹ̀lẹ̀jẹ̀ ọ̀dá. Èmi lọ Kútọ́nù, mò ń bọ̀ láti Kútọ́nù ni. Kàfàǹtẹ̀ ni mo dé. Tẹ̀lẹ́rù mi tí mo ń gbé wọn lọ sí Jos. Ìní mo ráwọn èèyàn ní gáràjì tán sọ pé ọkùnrin mẹ́ta ẹ kú ogun àjàlà. Mo ní kí ló dé? Wọ́n ẹ rí Ọlọ́run bá mi jẹ́rìí sí òjò ló ń rọ̀ yìí. Òjò ló ń fọ́ sí mi lórí Ọlọ́run bá mi jẹ́rìí sí. Ó pé ẹ kú ogun àjàlà ara ilé rẹ ti lọ. Mo nítorí Ọlọ́run wàláhì mi ò mọ kọ́lọ̀ sáré rẹ̀. Àwọn tọ́jọ wà nínú mọ́tò àwọn mẹ́rin ni bàbá àgbàlagbà kan nínú wọn ti lọ. Nínú wọn àwọn méjì sì tún kù láyé tí nǹkan tí mo sọ fún yín yìí. Tí wọ́n lè sọ fún wọn tẹ́lẹ̀ fún yín lésì yàtọ̀ sáwọn witnesses tẹ́lẹ̀ testify nínú wọn àwọn tó lọ́dẹ̀ dúró fún tẹ́ ṣe gbogbo rẹ̀ Alhaji Abdulaziz secretary Jama'atu Nasir Islam. So èyí tí a rí tẹ́ ń fọ́ lógbòmọ̀ṣọ́ ilé kíní kan kìí ṣe àṣẹ̀ṣẹ̀ kọ́kọ́ pàjẹ́fàjẹ́ kọ́ ni, so kò jẹ́ tuntun. So the actual fact of the matter remains wípé Yunus kò sọmọ Ògbómọ̀ṣọ́. Àwọn tó dẹ̀ ń lò, they are not religious reformers, they are religious hijackers. Ẹ ṣiṣẹ́ fáwọn ará òde. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.